Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Bí a ṣe gbọ́ ọ, wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n challenge àǹtí wa wọ́n ní nítorí gbogbo àwọn ìwà èyí tí wọ́n ń wò nínú pálàsì kábíyèsí àti gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe nínú pálàsì kábíyèsí ní orí ọ̀rọ̀ Queen Naomi, èyí tí Queen Naomi tí wọ́n wá sí inú palace tí wọ́n wà ní inú Royal Minor. Ẹ̀yin náà mọ̀ wípé àtìgbà tí Queen Naomi ti dé, ìbànújẹ́ ó sorí àgbàkodò ló jẹ́ fún àwọn olórí yìí nítorí pé wọ́n fẹ́ rí wọn ní inú palace kábíyèsí. Gbogbo wọn ni wọ́n ń rojọ́, ni wọ́n ń lament pé èwo tún ni kábíyèsí tún gbé yọ yìí nítorí pé bàbá wèrè ńlá wọn jẹ́ kó mọ ìgbà tí wọ́n máa wá sí inú palace. Wọ́n kàn ṣe é lójijì ni. So òjijì ló bá dé fún àwọn olórí. Wọ́n ní àǹtí wa, wọ́n ní wọ́n ṣe ń lọ sí ìgbéra ni wọ́n ń sáré kiri lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ní kábíyèsí ní àwọn mọ̀ wípé àwọn ni wọ́n ń dá gbogbo àrà tí wọ́n ń dá ní inú palace yẹn. Wípé kò dẹ̀ sí nǹkan tí wọ́n lè ṣe. Ìyàwó àwọn ti wọnú palace, ìyàwó àwọn ti wọnú palace nìyẹn. Wípé ó bẹ́tà kí gbogbo wọn so ewé agbójẹ́ mọ́wọ́. Wípé tí wọ́n bá so ewé agbójẹ́ mọ́wọ́, wípé nǹkan tí wọ́n ń wá, wípé wọ́n máa rí, wípé torí àwọn ò bá wọn ṣeré, wípé kí wọ́n fi ìyàwó àwọn lọ́rùn sílẹ̀, kí wọ́n mind business wọn. Ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ nìyẹn tí wọ́n ní bàbá wa erin ńlá sọ fún àǹtí wa ipá wọn mọ̀ pé àwọn náà wà ń di gbogbo ọ̀rọ̀ yìí. Wọ́n ní àǹtí wa ní rárá àwọn kọ́ o, àwọn ò mọ nǹkan kan nípa nǹkan tó ń ṣẹlẹ̀ o. Kí ló dé tó yẹ pé tí gbogbo nǹkan bá ti ṣẹlẹ̀ nínú palace kábíyèsí a máa láwọn làwọn ṣe, àwọn làwọn ṣe. Wípé àwọn ò mọ nǹkan kan nípa gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Wípé irọ́ ni gbogbo ọ̀rọ̀ yìí já sí. Wípé àwọn èèyàn náà fẹ́ ba àwọn lórúkọ jẹ́. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé tí anything bá ti ṣẹlẹ̀ nínú palace bàbá wèrè ńlá, is either kí àwọn èèyàn ní àǹtí wa àbí àǹtí wa àbí àǹtí wa àbí àǹtí wa church náà ṣe iṣẹ́ yẹn nítorí pé gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ látẹ̀yìnwá tí wọ́n ń ká mọ́ wọn lọ́wọ́ kò ṣẹ̀yìn wọn. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́, adúpẹ́, atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́, adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell, kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́, wọ́n ní bàbá wèrè ńlá, wọ́n ní wọ́n sọ pé àwọn mọ̀ pé àǹtí wa náà wà nídìí gbogbo ọ̀rọ̀ èyí tó ń ṣẹlẹ̀ nínú palace. Wípé tí àǹtí wa tí wọn ò bá yí padà àbí kàn so ewé agbéjẹ́ mọ́wọ́, wọ́n ní nǹkan tí àǹtí wa tí wọ́n máa rí, wọ́n ní wọn ní nífẹ̀ẹ́ o. Wọ́n ní nítorí pé àwọn ti ní sùúrù tó fún àwọn olórí yìí. Wọ́n ní àwọn ò dẹ̀ ní gbà kí anything kó ṣe Queen Naomi. Àwọn dẹ̀ máa dúró ti ìyàwó àwọn ní gbogbo ìgbà ni.
wípé kò dẹ̀ sí èèyàn kankan tó máa da àárín àwọn àti ìyàwó àwọn rú, wípé gbogbo ète obìnrin tí àǹtí wa lò tí wọ́n ń lò nínú palace àwọn, wọ́n ní gbogbo ẹ̀ làwọn mọ̀ o. Wọ́n ní gbogbo bí àǹtí wa ṣe ń sáré lọ ìgbéra, tí wọ́n ń sáré lọ òkè tó ń sáré lọ ìsàlẹ̀, wọ́n ní gbogbo ẹ̀ làwọn mọ̀. Wọ́n láwọn ò kàn sọ̀rọ̀ ni, èèyàn ara lé. Ẹ̀yin náà mọ̀ pé àwọn èèyàn wọ̀nyí wọn ò fẹ́ rí Queen Naomi ní inú palace kábíyèsí. Wọn ò fẹ́ rí Queen Naomi pẹ̀lú kábíyèsí. Wọn ò dẹ̀ fẹ́ kí Queen Naomi wá sí inú Royal Manor. Wọ́n nítorí ẹ̀ ni wọ́n fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí, láti jẹ́ kí gbogbo ọ̀rọ̀ yìí kó da ojú rú. Wọ́n ní ṣùgbọ́n bí wọ́n ṣe ń gbé agbára láti da ọ̀rọ̀ yìí lójú rú, bẹ́ẹ̀ náà ni Ọlọ́run la ọ̀nà míì, ló ń la ọ̀nà tuntun, ló ń la ọ̀nà ayọ̀ fún wọn. Ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ nìyẹn, tá a ní ká wá fi tó yín létí allegedly bí a ṣe gbọ́. Tí a bá tún gbọ́ update, a máa mú wá fún yín. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa ní ilé lóko àti lẹ́yìn odi. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV lẹ́ẹ̀kan sí. Bí mo ṣe ń sọ allegedly ní gist yìí o, mi ò bá kábíyèsí gbé inú palace. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Please share this video, like and subscribe. God bless you all. And ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Mashola Gist TV. Love you all.